KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. A fògo fún nítorí pé ẹ̀yin ni alágbára. Ògo, ọlá, agbára àti ìyìn lórí ẹ̀yin Ọlọ́run wa títí láéláé. Ọlọ́run wa ẹ jọ̀ọ́ ẹ gbà ọpẹ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kẹ̀sì tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ọpẹ́ fún Ọlọ́run wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ fún ààbò, ìtọ́jú àti ìbùkún Ọlọ́run lórí wa. A sì dúpẹ́ pé Ọlọ́run wa ló ń tọ́jú wa, ló sì ń ṣe aláàbò àti olùpèsè àtàláàánú fún wa. A dá gbogbo ògo, ọlá, agbára padà fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì wí, nítorí pé ètò yìí ó dá lé lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ ní ohunkóhun tó jọ mọ́ ẹ̀kọ́, ìlànà àti oore ọ̀fẹ́ tọ́lọ́run ti fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nínú Bíbélì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin tí a rí gbà lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa lọ́nà gbogbo, nígbà gbogbo àti níbi gbogbo. Gẹ́gẹ́ bí a ti sọ fún wa pé a fẹ́ gbé ẹ̀kọ́ yẹ̀wò nípa ǹjẹ́ ó bá Bíbélì mu kéèyàn máa gbàdúrà sí áńgẹ́lì tàbí kó máa sin áńgẹ́lì bí. Níta fẹ́ gbé yẹ̀wò ní olóyìnbá sọ pé angel worship, is it scriptural to pray to or worship angels? Ǹjẹ́ ó bá Bíbélì mu kéèyàn máa gbàdúrà sí áńgẹ́lì tàbí kó máa jọ́sìn sí áńgẹ́lì? Níta fẹ́ gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ tòní nìyí. A sì sọ fún wa pé gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá, gbogbo rẹ̀ láti fi fún wa nínú Bíbélì. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Tímótì kejì, nígbà tá a kíyèsí orí ìkẹta, nígbà tá a wò ó láti ẹsẹ̀ 16 sí 17, Bíbélì sọ fún wa pé ó ní gbogbo ìwé mọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ẹ̀kọ́, ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìbániwí, ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìtọ́ni, tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìkọ́ni nínú òdodo, òun láti fi fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run tún wá ń pàṣẹ pé bí ó ti fi fún wa ní Bíbélì yìí, a gbọ́dọ̀ lè jẹni tí ó ń ṣaápọn láti fira rẹ̀ hàn níwájú Ọlọ́run, ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tìjú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti yẹ. Ṣaápọn, mú ka ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ 15. Ṣaápọn láti fi ara rẹ̀ hàn níwájú Ọlọ́run ní ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tìjú, tó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. A rí kà nínú ìwé Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ 16 sí 17 pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni tí ń bẹ nínú òdodo, fún ìkọ́ni
kí ènìyàn Ọlọ́run bá lè pé tá a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rẹ̀ gbogbo. Nígbà tá a tún kíyèsí Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ 15 ó fi ẹsẹ̀ wa lọ́lẹ̀ pé ká ṣáápọn láti fẹ́ra wa hàn níwájú Ọlọ́run, ẹni tí ó yege, akẹ́kọ̀ọ́ tí kò ní láti tìjú, tí ń pín òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bó ti tó àti bó ti yẹ. Sọ Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run tún fẹ́ kí a mọ̀ dájú ohun tó ti gbé kalẹ̀, kí a máa jẹ́ni tí ń wádìí ohun gbogbo, kí a sì dé tí ń ṣe òtítọ́ mú, gẹ́gẹ́ bí ohun tí ìwé Tẹsalóníkà Kini orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 1 Thessalonians chapter 5 verse 21. A fẹ́ gbé yẹ̀wò pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run kí Bíbélì kọ́ wa nípa ìsìn sí áńgẹ́lì. Ǹjẹ́ ó yẹ kí Kírísítẹ́nì máa gbàdúrà sí tàbí kí ó máa jọ́sìn sí áńgẹ́lì bí? Ìyẹn tá a fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Àkọ́kọ́, Ọlọ́run ń béèrè ìsìn. Ọlọ́run ń béèrè ìsìn lọ́wọ́ wa. Ọlọ́run ti pàṣẹ pé a gbọ́dọ̀ máa sin òun lẹ́mìí àti lótìítọ́, gẹ́gẹ́ bí ohun tí Jésù Kristi kọ́ wa nínú ìwé Jòhánù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 23 sí 24. Ọlọ́run nìkan òun ni Ọlọ́run alààyè tó ń béèrè ìjọsìn lọ́wọ́ ènìyàn lónìí. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀. Ìbéèrè ni pé ǹjẹ́ a rí àpẹẹrẹ, ǹjẹ́ a lè fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú Bíbélì èyí tí a gbé ẹ̀kọ́ kalẹ̀ pé ó dára, ó sì bá ìfẹ́ Ọlọ́run mu ká máa gbàdúrà sí áńgẹ́lì tàbí ká máa jọ́sìn sí áńgẹ́lì bí? Ohun tá a fẹ́ gbéyẹ̀wò nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní ó ní pé ǹjẹ́ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kí a máa gbàdúrà sí áńgẹ́lì tàbí kí a máa jọ́sìn sí áńgẹ́lì bí? A fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún wa lónìí, nítorí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kọ́kọ́ kà sí wa létí Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16 sí 17 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni tí ń bẹ nínú òdodo àti ìkọ́ni, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. A fẹ́ wádìí ọ̀rọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ wádìí ohun gbogbo tí ń ṣe òtítọ́ dájú ká sì dé tí ń ṣe òtítọ́ mú. A fẹ́ wádìí pé ǹjẹ́ a rí ìfẹsẹ̀múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé gẹ́gẹ́ bí Kírísítẹ́nì lónìí a lè máa tẹríba fún áńgẹ́lì tàbí a lè máa gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì sí Ọlọ́run. Ìta a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. A sì fẹ́ kí àwọn ènìyàn wa nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ kí a jọ gbé Bíbélì wa sẹ́gbẹ̀ẹ́ ká máa wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Torí pé a fẹ́ wádìí ọ̀rọ̀ Ọlọ́run, torí Bíbélì tilẹ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù gan fún ara rẹ̀ sọ pé ká máa wádìí ìwé mímọ́, pé nínú rẹ̀ lẹ́yìn rò pé ẹ ó rí ìyè àìnípẹ̀kun, àwọn nǹkan wọ̀nyí ló ń jẹ́rìí mi. Ohun tí Jésù Kristi sọ nìyí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 19 John 5:39 pé kí a máa wádìí ìwé mímọ́ nítorí pé nínú rẹ̀ lẹ rò pé ẹ ó ní ìyè àìnípẹ̀kun, àwọn nǹkan wọ̀nyí ló sì ń jẹ́rìí mi. So a fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run ohun tí Bíbélì gbé kalẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́ ká dúró nínú òtítọ́. Torí Kristi tilẹ̀ tún sọ fún wa pé ó lẹ́yìn yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ǹjẹ́ lóòótọ́ ni pé a gbọ́dọ̀ máa jọ́sìn sí áńgẹ́lì tàbí ká máa gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì sí Ọlọ́run bí? A fẹ́ wò ó nínú Bíbélì pé kí ni Bíbélì sọ. Ohun àkọ́kọ́ tí Bíbélì fi hàn wá nípa ìjọ́sìn sí áńgẹ́lì ni pé ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 18 ó kọ́ wa ní ẹ̀kọ́. Kí ló kọ́ wa? Ìwé Kólósè orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 kí ni Bíbélì là yé wa níbí yìí. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ èrè yín gbà lọ́wọ́ yín.
ẹni tí ń dúró lórí nǹkan wọn ni tí ó sì ti rí tí òun sì ti ipa èrò rẹ̀ àti ara ṣe fẹ̀fẹ̀ asán. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ níbí yìí. Ọlọ́run sọ pé ìsìn asán ń bẹ tàbí ẹ̀kọ́ èké ń bẹ. Paul àpọ́sítélì kìlọ̀ fún àwọn ará tó wà ní ìlú Kólósè pé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ẹ̀kọ́ èké. Kí lẹ̀kọ́ èké náà? Ẹ̀kọ́ yìí ó nìkan ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ asán. Àwọn olóyìnbá sọ pé asceticism, ìrẹ̀lẹ̀ asán, asceticism, àti jíjọ́sìn sí áńgẹ́lì. A pè ní ẹ̀kọ́ èké. Ìwé Kólósè orí ìkejì ẹsẹ̀ 18 ló kọ́ wa bẹ́ẹ̀ pé sísin áńgẹ́lì a rí gẹ́gẹ́ bí ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu àti ohun tó tako ẹ̀kọ́ òtítọ́. Kólósè orí ìkejì ẹsẹ̀ 18 ló kọ́ wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Paul ti ń kìlọ̀ fún àwọn ará Kólósè pé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún àdágbọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì. Àti rí ìkìlọ̀ àkọ́kọ́ tí Paul kìlọ̀ pé ẹ̀kọ́ èké ó nìkan ṣe pẹ̀lú àdágbọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì. Ilé gbọ́dọ̀ yé wa. Ohun àkọ́kọ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nípa àwọn tó ń jọ́sìn sí áńgẹ́lì tàbí àwọn tó ń gbàdúrà nípa áńgẹ́lì tá gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nìyí. Ẹ má jẹ́ ká gbàgbé ìwé Kólósè orí kejì ẹsẹ̀ 18 ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a gbọ́dọ̀ jẹ́ kí àdábọwọ́ ìrẹ̀lẹ̀ tó ń ṣe ẹ̀kọ́ èké àti bíbọ àwọn áńgẹ́lì kó lọ èrè wa gbà mọ́ wa lọ́wọ́. Ìyẹn àkọ́kọ́. Èkejì, ìwé ìfihàn orí 19 ẹsẹ̀ 10 kí ni Bíbélì kọ́ wa? Torí pé a fẹ́ wo gbogbo àlàyé tí Ọlọ́run gbé kalẹ̀ nípa áńgẹ́lì. Kí ni Ọlọ́run gbé kalẹ̀ nípa áńgẹ́lì? Revelation 19 verse 10 mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ìwé ìfihàn orí 19 ẹsẹ̀ 10. Ó ní mo sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ láti forí balẹ̀ fún un. Ó wí fún mi pé wò ó, má ṣe bẹ́ẹ̀. Ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí Jésù mú. Forí balẹ̀ fún Ọlọ́run nítorí pé ẹ̀rí Jésù ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀. Tá bá kíyèsí ìwé ìfihàn orí 19 nígbà tá a wo ẹsẹ̀ 10, a rí pé àwọn áńgẹ́lì tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wọ́n mú àsọtẹ́lẹ̀ wá fún àpọ́sítélì Jòhánù nígbà tó wà lójú ìran, nígbà tọ́lọ́run fi ìran Ọ̀yọ́ rẹ̀ hàn tó wà ní ìṣípayá. A rí pé àwọn áńgẹ́lì wá mú ìránṣẹ́ wá. Bí àpọ́sítélì Jòhánù bó ti rí áńgẹ́lì ó wá fẹ́ forí balẹ̀ fún áńgẹ́lì láti sin áńgẹ́lì yìí. Áńgẹ́lì yìí kọ̀ jálẹ̀ pé ìwọ kò gbọdọ̀ sìn mí, ìwọ kò gbọdọ̀ forí balẹ̀ fún mi. Ọlọ́run nìkan ò ní kí wọ́n forí balẹ̀ fún. Áńgẹ́lì kò gba ìjọsìn Jòhánù. Nínú ìwé ìfihàn orí 19 mo fẹ́ ká máa wò Revelation 19 verse 10 àti kà á sí wa létí pé áńgẹ́lì kọ̀ jálẹ̀ pé èmi jẹ́ ìránṣẹ́ bí ìwọ ti jẹ́, pé forí balẹ̀ fún Ọlọ́run. Revelation 19 verse 10. So a rí kà níbí pé ní ìgbà tí àpọ́sítélì Jòhánù fẹ́ fi orí balẹ̀ nípa iṣẹ́ tí áńgẹ́lì Ọlọ́run wá jẹ́ fún Jòhánù, áńgẹ́lì náà ó dá lẹ́kun. Ó ní kó má forí balẹ̀ fún òun, kó forí balẹ̀ fún Ọlọ́run torí pé ìránṣẹ́ bí òun ni òun ń ṣe, kó forí balẹ̀ fún Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Áńgẹ́lì fúnra rẹ̀ ò gba ìsìn, kò gba ìjọsìn, kò gba ìforíbalẹ̀
kò gba ohunkóhun lọ́wọ́ àpọ́sẹ̀lì Jòhánù bí kò ṣe tó kìlọ̀ fún pé Ọlọ́run nìkan ò ní kí ó forí balẹ̀ fún. Ilé ìgbúdọ̀ yé wa. Revelation 19:10 ó jẹ́ bí àpẹẹrẹ kejì tí a rí pé áńgẹ́lì fúnra rẹ̀ reject worship, kò gba ìjọsìn lọ́wọ́ àpọ́sẹ̀lì Jòhánù níbẹ̀. Ẹ ká tún wo ìwé ìfihàn orí 22 ká wò láti ẹsẹ̀ 8 sí 9. Ó ní èmi Jòhánù ni ẹni tí ó gbọ́ tí ó sì rí nǹkan wọn nì. Nígbà tí mo sì gbọ́ tí mo sì rí, mo wólẹ̀ láti forí balẹ̀ níwájú ẹsẹ̀ áńgẹ́lì náà tí ó fi nǹkan wọn nì hàn mí. Ẹ wo ẹsẹ̀ 9, Revelation 22:9. Nígbà náà ni ó wí fún mi pé wò ó, má ṣe bẹ́ẹ̀. Ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti àwọn arákùnrin rẹ wòlíì àti àwọn tí ń pa ọ̀rọ̀ ní ìwé yìí mọ́ forí balẹ̀ fún Ọlọ́run. Níbí a tún tẹnu mọ́ ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 8 sí 9. Jòhánù àpọ́sítélì sọ pé nígbà tí àwọn áńgẹ́lì Ọlọ́run mú ìránṣẹ́ wá, nígbà tí Jòhánù tó sì rí áńgẹ́lì náà tó mú ìránṣẹ́ wá láti ọ̀dọ̀ Ọlọ́run tó jíṣẹ́ Ọlọ́run wá bá àpọ́sítélì Jòhánù, ó ní bóun ṣe fẹ́ láti wá forí balẹ̀, láti tẹrí forí balẹ̀ fún. Áńgẹ́lì náà kọ̀ jálẹ̀ pé ìwọ kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀, nítorí a sọ pé ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti àwọn arákùnrin rẹ wòlíì àti àwọn tí ń pa ọ̀rọ̀ ní ìwé yìí mọ́ forí balẹ̀ fún Ọlọ́run. Áńgẹ́lì kọ ìsìn látọwọ́ ènìyàn. Àpọ́sítélì Jòhánù ó kọ ìsìn lọ́wọ́ rẹ̀. Ó lóun ò gbà kó forí balẹ̀ torí pé Ọlọ́run nìkan, Ọlọ́run alààyè nìkan là bá máa forí balẹ̀ fún. Áńgẹ́lì kọ ìjọsìn láti ọwọ́ àpọ́sítélì Jòhánù. Àti wo ìwé Revelation 19:10 àti wo ìwé Revelation 22:8-9. Ẹ̀yin ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nílé, ǹjẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a rí yìí, ǹjẹ́ kò fi wá lọ́kàn balẹ̀ pé ó jẹ́ ohun àìtọ́, ó jẹ́ ohun tí ò bá ìlànà àti ẹ̀kọ́ Bíbélì mu pé kí àwọn ènìyàn tí a mọ̀ mọ́ Kristi, àwọn ènìyàn tí a mọ̀ mọ́ Ọlọ́run, kí wọ́n máa forí balẹ̀ fún áńgẹ́lì, kán máa pe áńgẹ́lì nínú iṣẹ́ ẹ̀sìn wọn sí Ọlọ́run. Ìwé Kólósè, nígbà tá a kíyèsí Kólósè orí 2 ẹsẹ̀ 18 dẹ̀ ti kìlọ̀ pé a kò gbọdọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó fi àdá ba ọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ áńgẹ́lì. A kò gbọdọ̀ jẹ́ kí a wà nínú àwọn ẹni báyìí. Ẹnikẹ́ni tó ń forí balẹ̀ fún áńgẹ́lì nínú ìsìn Kristi lónìí, tàbí tó ń gbàdúrà fún áńgẹ́lì sí áńgẹ́lì nínú ìsìn Kristi lónìí, wọn ò ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò sì dúró nínú òtítọ́ Kristi, wọ́n ti ré kọjá ẹ̀kọ́ tí Kristi gbé kalẹ̀. Ǹjẹ́ ó bá Bíbélì mu kí a máa gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì tàbí ká máa jọ́sìn sí áńgẹ́lì bí? Àwọn kan wọn ni tí à ń gbéyẹ̀wò nìyí. A sì ti wo ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 18, èyí tí Pọ́ọ̀lù kọ̀wé sí àwọn ará Kólósè pé a kò gbọdọ̀ jẹ́ kí a fi ẹ̀kọ́ èké tàn wá jẹ. A sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ èké, a dẹ̀ sọ̀rọ̀ nípa bíbọ àwọn áńgẹ́lì. Kò sí nínú ìlànà Ọlọ́run, torí pé Ọlọ́run nìkan ni a gbé kalẹ̀ pé a gbọdọ̀ máa forí balẹ̀ fún kí a sì máa jọ́sìn sí. Nígbà tó tún yá tún wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìwé ìfihàn orí 19:10, nígbà tí áńgẹ́lì Ọlọ́run tí a rán níṣẹ́ wá bá àpọ́sítélì Jòhánù. Ní ìgbà tí àpọ́sítélì Jòhánù rí, ó forí balẹ̀, ó sì fẹ́ jọ́sìn sí áńgẹ́lì náà. Ní tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé áńgẹ́lì fúnra ara rẹ̀ ló sọ pé má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Èmi
mo jẹ́ bí ìránṣẹ́ bí ìwọ ti rí, forí balẹ̀ fún Ọlọ́run. Revelation 19 verse 10. A tún rí kà nínú ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 8 sí 9 pé nǹkan kan náà sì tún ṣẹlẹ̀ nígbà tí áńgẹ́lì tún gbé ìránṣẹ́ tó gbé iṣẹ́ wá bá àpọ́sítélì Jòhánù nígbà tí ó wà ní ìṣípayá. Nígbà tí àpọ́sítélì Jòhánù fẹ́ tẹríba fún áńgẹ́lì náà, fẹ́ forí balẹ̀ fún áńgẹ́lì náà, áńgẹ́lì náà rárá má ṣe bẹ́ẹ̀ rárá. Ẹlẹgbẹ́ rẹ tàbí ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi ń ṣe, forí balẹ̀ fún Ọlọ́run. Níbí yìí a ti rí kà pé ìsìn wa síta ni sí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. A ò lẹ́tọ̀ọ́ láti forí balẹ̀ fún áńgẹ́lì tàbí kí a gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì sí Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa. A ti wo ẹsẹ̀ Bíbélì 3 àti ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 18 àti ìwé ìfihàn 19 verse 10 àti ìwé Revelation chapter 22 verse 8 and 9. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú sí i nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì yìí 3 tá ti gbé kalẹ̀ yìí tàbí taríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ máa jọ́sìn sí kí a sì máa forí balẹ̀ fún. A ò pa wá láṣẹ gẹ́gẹ́ bí Kírísítẹ́nì láti máa forí balẹ̀ fún áńgẹ́lì tàbí ká máa pe áńgẹ́lì nínú àdúrà wa. Ẹnikẹ́ni tí ó bá ń ṣe bẹ́ẹ̀, ó ti kúrò nínú ẹ̀kọ́ Kristi, kò dó nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àpọ́sítélì Jòhánù sì kìlọ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, Jòhánù 2 ẹsẹ̀ 9, 2 John verse 9. Ó ní ẹnikẹ́ni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, ó ní ó gba bàbá àti ọmọ. So àwọn ẹsẹ̀ Bíbélì 3 ti fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé Ọlọ́run alààyè nìkan la gbọ́dọ̀ máa tẹríba fún nínú ìsìn wa sí Ọlọ́run. A ò gbọ́dọ̀ tẹríba fún áńgẹ́lì. Kí ni Bíbélì kọ́ wa pé ta bá ń gbàdúrà, ta la gbọ́dọ̀ darí àdúrà wa sí? Ẹ ká gbọ́ ohun tí Jésù Kristi kọ́ wa nínú ìwé Mátì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9, Matthew chapter 6 verse 6. Kí ni Bíbélì sọ fún wa? Ẹgbọ́n tí Bíbélì sọ nínú ìwé Mátì orí 9 ẹsẹ̀ 9. Ó ní ṣùgbọ́n ìwọ, ní ìgbà tí ìwọ bá ń gbàdúrà, wọ ìyẹ̀wù rẹ lọ. Ní ìgbà tí ìwọ bá sì ṣe ilẹ̀kùn rẹ tán, gbàdúrà sí bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san fún ọ ní gbangba. Ẹ wo ẹsẹ̀ 9. Nítorí náà bá ẹnikẹ́ni kí ó máa gbàdúrà, bàbá wa tí ń bẹ lọ́run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ. Àti rí gbogbo àdúrà wa gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́ sí Ọlọ́run alààyè. Gbogbo àdúrà wa gẹ́gẹ́ bí Kírísítẹ́nì olóòótọ́ sí Ọlọ́run alààyè. Àdúrà wa kò lọ fún gbọ́dọ̀ gbàdúrà pé a gbàdúrà nípa áńgẹ́lì tàbí nípa àwọn ènìyàn tó ti sùn, tó ti kú, tàbí ohunkóhun kan bí kò ṣe sí Ọlọ́run alààyè. Àlàyé tá a rí nínú ìwé Mátì orí 9 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 9 nìyí. Ẹ ká tún wo ìwé Tímótì Kini orí 2. Tímótì Kini orí 2 ẹsẹ̀ 5. Ohun tí Bíbélì kọ́ wa tí a bá ń gbàdúrà sí Ọlọ́run. Tímótì Kini orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5, a sọ fún wa pé Jésù Kristi ó ní alárinà láàárín àwa àti Ọlọ́run. Ẹgbọ́n tọ́lọ́run sọ, nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàárín Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn, àní Kristi Jésù. Jésù Kristi ni alárinà láàárín Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń gbàdúrà sí Ọlọ́run, a ó gba gbogbo àdúrà wa tán nípasẹ̀ Jésù Kristi. La gba àwọn àdúrà yìí sí Ọlọ́run alààyè.
a ò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a gbàdúrà sí áńgẹ́lì. A ò rí ẹ̀kọ́, a ò rí ìfẹsẹ̀múlẹ̀ wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa tó kọ́ wa bẹ́ẹ̀. Bí ènìyàn bá ń ṣe bẹ́ẹ̀ lónìí tó ń gbàdúrà sí áńgẹ́lì lónìí, ìbéèrè ni pé níbo ló ti rí ẹ̀kọ́ yìí? Ṣé ọwọ́ Jésù ló ti bá ẹ̀kọ́ yìí ni? Tàbí ọwọ́ àwọn àpọ́sítélì Kristi? Tàbí àríkà nínú àkọsílẹ̀ Bíbélì? Tí a ò bá ti ríkà lọ́wọ́ Kristi, tá a bá bá lọ́wọ́ àwọn àpọ́sítélì, tá a sì rí ìfẹsẹ̀múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ èké ni. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ẹ̀kọ́ èké ni, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Nítorí pé a rí kà nínú ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 5 pé Jésù Kristi ni alárinà wa láàárín àwa àti Ọlọ́run, kì í ṣe áńgẹ́lì. Àdúrà wa a gbọ́dọ̀ máa gbà sí Ọlọ́run Bàbá nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, kì í ṣe nípasẹ̀ áńgẹ́lì. So kírísítẹ́nì kò lẹ́tọ̀ọ́ láti máa gbàdúrà kí a máa gbàdúrà sí áńgẹ́lì, kí áńgẹ́lì wá di alárinà wa láàrin àwa àti Ọlọ́run. Kò lẹ́tọ̀ọ́, kírísítẹ́nì ò lẹ́tọ̀ọ́ láti gbàdúrà bẹ́ẹ̀. Bí kírísítẹ́nì bá ń gbàdúrà bẹ́ẹ̀, a jẹ́ ẹni tí kò ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí kò mọ Ọlọ́run, tí kò fẹ́ láti dúró nínú ẹ̀kọ́ Kristi. Ilé gbọ́dọ̀ yé wa. Kí làwọn áńgẹ́lì ṣe? Àwọn olóyìnbá sọ pé who are the angels? Kí ni Bíbélì sọ fún wa? Ẹ ká lọ sí ìwé Hébérù orí 1. Ìwé Hébérù ó gbé àlàyé kalẹ̀ nípa àwọn ẹni tí áńgẹ́lì ń ṣe. Ìwé Hébérù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14, ó gbé àlàyé kalẹ̀ nípa àwọn ẹni tí áńgẹ́lì ń ṣe. Ẹ jẹ́ ká wo ohun tó Ọlọ́run sọ. Ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14, ó ní èmi sì ti jíṣẹ́ kí gbogbo wọn ń ṣe tí a rán lọ láti máa jọ́sìn nítorí àwọn tí yóò jogún ìgbàlà. Níbí yìí a sọ fún wa pé àwọn áńgẹ́lì wọ́n jẹ́ òjíṣẹ́, they are ministering spirits. Òjíṣẹ́ la pè àwọn áńgẹ́lì nínú ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14. Nígbà tá a wo ẹsẹ̀ 13 gan, ó ní ṣùgbọ́n èwo nínú àwọn áńgẹ́lì ni a sọ nípa rẹ̀ pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí tèmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ? Kò sí. Ọmọ la sọ̀rọ̀ nípa rẹ̀ pé kó jókòó ní ẹ̀gbẹ́ ọ̀tún títí tá a fi sọ àwọn ọ̀tá rẹ̀ di àpótí ìtìsẹ̀ wọn. Gbogbo àwọn áńgẹ́lì, they are ministering spirit. Ẹ̀mí tí ń jíṣẹ́ tí gbogbo wọn ń ṣe, ẹ̀mí tí ń jíṣẹ́ ni gbogbo wọn ń ṣe. They are ministering spirits. Ìránṣẹ́ sì ni wọ́n. They are not object of prayer or worship. Wọn kì í ṣe táwọn máa gbàdúrà nípa wọn tàbí táwọn máa sìn wọ́n, torí a ò rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run. Angels are servants of God. Àwọn áńgẹ́lì ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, èyí tí Ọlọ́run rán níṣẹ́ kí àwọn ènìyàn lè mọ iṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14. Wọn kì í ṣe ẹni tí a máa gbàdúrà nípa wọn tàbí tá a máa jọ́sìn sí. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé a ò rí ìfẹsẹ̀múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó pa wá láṣẹ pé a gbọ́dọ̀ máa jọ́sìn sí àwọn áńgẹ́lì. A gbọ́dọ̀ máa gbàdúrà nípasẹ̀ àwọn áńgẹ́lì. Ṣùgbọ́n àpẹẹrẹ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù Kristi ni alárinà láàárín Ọlọ́run àti ènìyàn. Òun ni a gbọ́dọ̀ máa gbàdúrà. Jésù Kristi la gbọ́dọ̀ máa gbàdúrà nípasẹ̀ rẹ̀ sí Ọlọ́run, torí ohun tó kọ́ wa nìyí. Kristi fúnra rẹ̀ sì kọ́ wa pé tí a bá fẹ́ gbàdúrà ká sọ pé bàbá wa tí ń bẹ lọ́run, wèé Mátíù orí 9 ẹsẹ̀ 9. So a ò rí àpẹẹrẹ pàtó àwọn kírísítẹ́nì àkọ́kọ́ nínú Bíbélì
tàbí nínú májẹ̀mú titun tí wọ́n ń gbàdúrà sí áńgẹ́lì tàbí tí wọ́n ń sin Ọlọ́run nípa áńgẹ́lì. A ò rí àpẹẹrẹ kan nínú Bíbélì. Ǹjẹ́ a rí àwọn ènìyàn tí wọ́n ń gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì lónìí? Ǹjẹ́ a rí àwọn èèyàn tí wọ́n ń fẹ́ láti jọ́sìn sí áńgẹ́lì lónìí? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. This message, ẹ̀kọ́ yìí, ọ̀rọ̀ yìí, are for those tí wọ́n ń gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì, tí wọ́n jọ́sìn nípasẹ̀ áńgẹ́lì sí Ọlọ́run. Pé a ò rírú ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú Bíbélì. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti wò ó nínú ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 18, Colossians 2 verse 18. A ti wò ó nínú ìwé Revelation 19 verse 10. A ti wò ó nínú ìwé Ìfihàn orí 2 22 verse 8 and 9. A ti wò ó nínú àdúrà tí Jésù Kristi ní ká ọmọlẹ́yìn rẹ̀ ó máa gbà, tó sì kọ́ wọn kí wọ́n máa gbà, nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 9. A ti wò ó pé Jésù Kristi ní alárinà láàárín Ọlọ́run àti ènìyàn, Tímótì kìíní orí 2 ẹsẹ̀ 5. A ti wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14 pé àwọn áńgẹ́lì ẹ̀mí ìránṣẹ́ ni wọ́n, ministering spirits la pè wọ́n nínú ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14. So bí ẹnikẹ́ni lónìí bá ló fẹ́ sin Ọlọ́run nípasẹ̀ Kristi, a sì fẹ́ dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, a ò pa wá láṣẹ, a ò sì lẹ́tọ̀ọ́ láti máa gbàdúrà sí Ọlọ́run nípasẹ̀ áńgẹ́lì. A ò lẹ́tọ̀ọ́ láti máa forí balẹ̀ fún áńgẹ́lì. A ò lẹ́tọ̀ọ́ láti máa gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì. A ò lẹ́tọ̀ọ́ láti máa gbàdúrà nípa orúkọ ẹnikẹ́ni, bí kò ṣe ká máa gbàdúrà sí Ọlọ́run wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ̀kọ́ tí a kọ́ wa nìyí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So béèrè ni pé ǹjẹ́ ó bá Bíbélì mu kí a gbàdúrà sí tàbí kí a jọ́sìn sí àwọn áńgẹ́lì bí? Ìdáhùn ni pé kò bá Bíbélì mu. Ohun tí ò bá sì ti bá Bíbélì mu, ẹ̀ṣẹ̀ ni. It's a sin tá a gbọ́dọ̀ kúrò nínú rẹ̀. Ẹ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, ká padà sínú ìfẹ́ Ọlọ́run, ká padà sí orísun wa tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a sọ fún wa pé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16 sí 17 tó sọ pé gbogbo ìwé mọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni tí ń bẹ nínú òdodo àti fún ìkọ́ni, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. A gbọ́dọ̀ padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tọ́rọ̀ Ọlọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ la gbọ́dọ̀ tẹ̀lé. Ìlànà bàbá mi, ìlànà tí mo bá lẹ̀ ní kì í ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀. Ohun tí Bíbélì gbé kalẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé. Following tradition, following doctrines of men kò lè gbà wá. Ẹ̀kọ́ ènìyàn kò lè gbà wá. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló mú ìgbàlà àti ìsọdọmọ́ ló mú dání. Olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ yìí ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ò pa wá láṣẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, àkọsílẹ̀ Bíbélì pé a gbúdọ̀ máa gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì tàbí ká máa jọ́sìn sí áńgẹ́lì. Ẹnikẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ nínú ìsìn Kristi lónìí kò bọlá fún Kristi, kò sì bọlá fún ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 6 ó ní a kò gbúdọ̀ ṣe eré kọjá ohun tí a ti kọ sílẹ̀. We must not go beyond what is written. A gbúdọ̀ ṣe kọjá ohun gbogbo tá a ti kàkọ sílẹ̀ rẹ̀ fún wa. Torí gbogbo ohun tá a ti kàkọ sílẹ̀ rẹ̀ fún wa nípa ìmísí Ọlọ́run la fi kọ wọ́n. Ó sì dára fún wa ká dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa
ká má rí kọjá ìfẹ́ Ọlọ́run, ká má rí kọjá ìfẹ́ Ọlọ́run. Ẹ tún gbọ́ ìkìlọ̀ tí àwọn àpọ́sítélì tí wọ́n tún kìlọ̀ ní Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6. Ó ní àwa mọ̀ pé ti Ọlọ́run ni wá, ẹnikẹ́ni tó bá ń gbọ́ wa mọ Ọlọ́run, ẹnikẹ́ni tí kò bá gbọ́ wa wọn kò mọ Ọlọ́run. Nípa èyí làwọn fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Gbogbo àkọsílẹ̀ tá a rí nínú Bíbélì tí ń sọ̀rọ̀ Ọlọ́run, a sọ fún wa pé a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀kọ́ tí a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì. Bá a bá tẹ̀lé ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àpọ́sítélì, ó túmọ̀ sí pé a wà nínú èké. Tá a bá sì wà nínú èké tá a sì ń bẹ láàyè, Ọlọ́run béèrè pé kí a ronúpìwàdà, kí a lè padà sójú ọ̀nà Bíbélì. Ẹ jẹ́ a padà sójú ọ̀nà Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bí a ti ń ṣèfẹ́ Ọlọ́run. A ò pa wá láṣẹ láti gbàdúrà nípasẹ̀ áńgẹ́lì. A ò pa wá láṣẹ láti máa jọ́sìn sí áńgẹ́lì. Ẹ̀kọ́ èké ni, kì í ṣe ẹ̀kọ́ Kristi. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa mọ̀ ọ́ ṣe láti dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ká lè máa tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.